wọ́n fẹ́ fi mí jẹ mufti mo ní rárá èmi ò jẹ mufti ó gbọ́. mo ń gbọ́ yín dáadáa ni. mi ń fẹ́ joyè bàbá ò sọ pé àwọn ti dá fà o. Allahu Akbar. wọ́n sọ̀kalẹ̀ fáfá wọn. bẹ́ẹ̀ ni. Allahu Akbar. Allahu Akbar. bàbá ńlá ti ga ọ̀mbrẹ́là. sórí bàbá wa ẹ̀sìn bàbá sọ́ọ́líù. bẹ́ẹ̀ ni. ẹ̀sìn ni ó bí wa bàbá àgbà lọ́hùn. bẹ́ẹ̀ ni. Mọ̀lánà Sheikh Adamu sọ̀kalẹ̀ lójú àwọn ọmọ kéwu wọn wọ́n wá ga ọ̀mbrẹ́là sórí àfà wọn. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Dúpẹ́ fọ́lọ́run. Àtọrọ ìkẹ́ tọrọ ìgẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àpadàbọ̀ sí dáadáa. Àpadàbọ̀ sí ìkẹ́ tàtọrọ fún Ànábì yẹn. Tó bá lọ bá Ànábì, àwọn ará ilé ẹ̀, àwọn ìyàwó ẹ̀, àwọn sàábé ẹ̀, àtàwọn tí wọ́n tún gbáṣẹ́ lẹ́yìn ẹ̀ tó fi wá dórí bàbá Sheikh Adam radiyallahu ta'ala anhu. kọ́lọ́wọ́n bá kó bá mú kẹ́ náà kó bá mú bá wọn. ihun tí gbogbo ayé gbọ́ lẹ́nu bàbá Maulana Mudirul Markazi ànínú tí wá máa ń dùn ní gbogbo ìgbà pé ẹ̀yin lọ́lọ́run fi ṣàfà wa bá tún tún ayé wáṣẹ́ ẹ̀yin náà lẹ́tún kọ́ wa torí inú wa ó máa dùn pé àfà wa ni ò fi ọ̀rọ̀ pé ṣíìnì ni ò sì máa fi ṣíìnì pé síìnì inú wa dùn adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o àwa náà kọ́ la ṣẹ̀ṣàyàn bẹ́ẹ̀ ọlọ́run ló fi wá mọ̀nà wa ma kunna linahtadiya lawla an hadana Allah toríjọ́ tí wọ́n fẹ́ mú kálukú lọ lé kéwú ní ìtìyàrù jọ náà àwọn òbí wa wọ́n kàn sọ pé tọ́ kéwú babaláyége ní kẹ́ lọ kéwú ọ̀ríjínà nígbà tí babaláyége tí wọ́n sípò padà tí wọ́n sílé tọ́lọ́run lọ wọ́n wá rí àrólé tí ò sí kéwú ké tí ò sí kéwú wọ́ tí ò sí kéwú tọ̀ wọ́n fi ilẹ̀ fún wa babaláyége alékún ẹ̀mí gígùn àtàláfíà ara ọlọ́run túnbọ̀ bá ṣe fún yín albarka ọlá nàbí wa Muhammad àwọn èèyàn ó tún ti jòkó báyìí torí kálukú tó bá ti di àwọn arú àsìkò báyìí wọ́n máa retí pé àwọn tún fẹ́ kéwú lẹ́nu babaláyége àwọn tún fẹ́ kọ́ mímọ̀ odò mímọ̀ náà ọlọ́run bò níjó gbẹ albarka ọlá nàbí wa Muhammad àti ìyà àgbò lórí sílsílà muhadara wa tuntun madil markaz hadiruhu wa mustaqbaluhu ẹ ti ṣàlàyé ọ̀rọ̀ tó pọ̀ fún wa kọ́rọ̀ kí ó jẹ́ ríyìn pẹ́sà a ti sọ̀rọ̀ Maulana Sheikh Adam ọ̀rọ̀ markaz ibi orúkọ muqarrarat ẹ wá máa ń tẹ ọ̀rọ̀ kan máa wá létí láti jọta àti wà nù blue ni ní pé Maulana Sheikh Adam wọ́n káàkiri gbogbo ilẹ̀ Lárúbáwá sá wọ́n lọ Masari wọ́n lọ Ordon wọ́n lọ Sudan wọ́n lọ àwọn ìlú tó pọ̀ tó yẹ pé àwọn Tunis, Maghrib, akramakumullah wọ́n lọ àwọn ìlú Ordon, akramakumullah sá naam. wọ́n wá mú template ní pé báyìí ni mo ṣe fẹ́ jẹ́ kí mustakbalu èdè Lárúbáwá rí bí wọ́n ṣe yá. Mustakbalu èdè Lárúbáwá kọ́. akramakumullah sá. Mustakbalu kéwú tí wọ́n fi sin lọ́hùn. tí wọ́n fi sin lọ́hùn. akramakumullah tí Ọlọ́run kò jáde ibẹ̀ ni èdè Lárúbáwá ti wá jáde. Allahu akbar akramakumullah sá. Mustakbal báwo náà ṣe fẹ́ sin lọ́hùn bọ́n ṣe fẹ́ mọ lọ́hùn bọ́n ṣe fẹ́ sin lọ́hùn. akramakumullah. so òun ni. ní tí mo fẹ́ mú jáde ń bẹ̀ bàbá fúnra wọn nínú àwọn ẹ̀kọ́ tẹ́kọ́ wa bàbá ṣe tírà kan tí wọ́n ń pè ní min huna nasha'tu wa hakadha ta'allamtu hatta takharrajtu. ọ̀rọ̀ pọ̀ nínú tírà igansa tí Ọlọ́run kò járe pé mo mọ̀ pé tẹ́ bá ti gbọ́rọ̀ bàbá yín ẹ̀rẹ́rin náà ní inú yóò dùn pé mo dúpẹ́ bàbá tó bí mi ẹlòmí ò lè fi bàbá rẹ̀ ṣe fàárí alhamdulillahi rabbil alamin àwa náà wá ń dúpẹ́ pé tọ́ àwa náà ń jọmọ kéwu yín bàbá lọ Masari lóòótọ́ àwa rí pé markazi yìí
ó jọra wọn púpọ̀ pẹ̀lú Azhari kódà láti bí hurufu orúkọ gan Markaz Azhar. Ẹ̀ẹ̀mélòó ni bàbá wa Maulana Sheikh Adam tí wọ́n lọ Cairo tán lọ Masari tí wọ́n fi rí gbogbo kìíní mú. Mo kàn fẹ́ gbé béèrè yẹn báyìí. Akramakumullah sir. Ìbéèrè yẹn Akramakumullah sir. ìdáhùn ẹ̀ ní Allah akbar. ẹ̀ẹ̀mélòó ni wọ́n lọ Masari? Bẹ́ẹ̀ni sir. Kò níye. Allahu akbar. Àmọ́ ẹ̀ẹ̀mélòó ni wọ́n lọ tán fi rí gbogbo nǹkan báyìí mú. Allahu akbar. Allahu akbar. Ẹ̀ǹtán rí mú yẹn iye ìgbà tí wọ́n lọ tí wọ́n fi rí mú wọ́n lọ ní 1946. Allahu akbar. 1946. 1946 Akramakumullah. ni wọ́n lọ, but wọ́n lọ wọ́n rí nǹkan tán fẹ́ rí mú lẹ́ẹ̀kan náà wọ́n padà. Torí ńgbà tí wọ́n lọ yẹn bàbá ní pé mi ò fẹ́ lọ jókòó sóhun. Pé káwọn wá lọ jókòó sílẹ̀ Lárúbáwá. Káwọn máa wá kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Ẹ dán mi wò. Allahu akbar. Wíwá tí mo wá yìí wọ́n lọ bá wọn Lázárì ni. Ẹ dán mi wò kẹ́sì fún mi ní ìjáza wípé mo dátọ́. Allahu akbar. Mo lè kọ́ àwọn ọmọ ìlú mi ní kíw. Bẹ́ẹ̀ni. Ẹ dán mi wò ní gbogbo ọ̀nà. Mawadu lugawiyya gbogbo nǹkan tó jọ lugha shar'iyya. Allahu akbar. Gbogbo ẹ̀ pátápátá. Ijtima'iyya. Pátápátá. Allahu akbar. So Azhari dẹ̀ dán wò nígbà náà. Akramakumullah. That was 1946. 46. So wọ́n fún wọn ní wàfíkà. Bẹ́ẹ̀ni. Pé wàfíkà yìí kó máa dúró ń po ṣàhádà. Akramakumullah. Bàbá ò wọ kíláàsì. Allahu akbar. Lázárì. Tírà kan wà pé gbogbo àwọn tó lọ sí Azhari látijọ́ tázárì ti wà, gbogbo wọn pátápátá lórúkọ wọn náà kọrúkọ wọn sínú tírà yẹn tí wọ́n dẹ̀ jáde tí wọ́n tún kìí ṣe, bọ̀ tí wọ́n kọrúkọ bàbá Radiyallahu ta'ala anhu. wípé inú àwọn tó wà. Bẹ́ẹ̀ni. Tó dẹ̀ já sí pé wíwá wọn tí wọ́n wá wọ́n lápá pẹ̀lú Azhari ni. Allahu akbar. Kò ń ṣe pé wọ́n wà nù jùdọ́ránù. Rárá wọn wọ kíláàsì wípé èèyàn ń wọ kíláàsì báyìí. Wọ́n wá jòkó àfáà wa ń kọ́ wọn. Rárá. Alhamdulillah. Alhamdulillah. Tírà yẹn wà ńlẹ̀ ibi Jamharatul Azhariyin. Bẹ́ẹ̀ni. Ó wà ńbẹ̀ mo ní tírà yẹn. Wọ́n ṣí bàbá náà mọ́nú àwọn àzáhírà wípé tọ̀. Wọ́n ṣí wọn mọ́nú àzáhírà àmọ́ kìí ṣe ẹni tó lọ. Kò ń ṣe ẹni tó jókòó lórí maq'ad. Rárá. Alhamdulillah. Kí Ọlọ́run kí ó jẹ́ àrí bàbá pé mo sọ̀rọ̀ kan pa bàbá Láyége àwọn èèyàn máa wò pé kí ni ò bá wí. Sórí yẹn. Akramakumullah. Àwọn èèyàn máa sọ pé Akramakumullah. kí ni ò bá wí ṣe bí bàbá rẹ̀ ni. Akramakumullah. Akramakumullah. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Tó já sí pé by accident ní bíbí. Allahu akbar. Abíọ́lá ló máa ń sọ ọ̀rọ̀ yẹn. Pé by accident ní bíbí. By accident òun ní bíbí. So ó kàn bá rẹ lọ́dọ̀ ẹni tó gbà jáde tó jẹ́ bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ kò sí pààrọ̀. Allahu akbar. La ilaha illallah. Kò sí pààrọ̀.
La ilaha illallah. kò dẹ̀ ṣe é ṣẹ̀ṣà Allahu akbar. pé lágbájá báyìí mo fẹ́ kó bí mi La ilaha illallah. àbọ́dọ̀ lágbájá báyìí mo fẹ́ gbà wá alhamdulillah Adúpẹ́ lọ́dọ̀ tó Ọlọ́run. tí mo èmi ní ìsìn mo bára mi Ní ọmọ ẹ̀jẹ̀, Lọ́mọ. ọmọ gangan. lọ́mọ Alhamdulillah. ta ni ò bá tún wù mí kí n kó Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillah. Alẹ́ lóní ò lè gbé bàbá rẹ̀ hàn ta. Àmọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwa gan tá à ń ṣe ọmọ bíbí by accident tó jẹ́ pé by ẹ̀kọ́ ni by kéwú ni à ń dúpẹ́ lọ́dọ̀. accident yẹn náà Allahu akbar. Kọ́lọ̀ kí ó járí pé Mawlana Sheikh Adam wọ́n fi rinlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ fún wa rí pé àwọn àfáà wà táwọn ṣàǹfààní lára wọn nílẹ̀ Lárúbáwá. Bàbá wọ́n fi rinlẹ̀ bẹ́ẹ̀ ń pé ulama'i kathirun min an-Nigeriyin wal-Arab lakinnani ashkuruhum wa in matu ashkuru ahlahum. Mawlana Sheikh Adam fi hàn wípé àwọn yàtọ̀ sí alájẹfẹnunulẹ̀ tó yẹ sí pé tó bá gbà àǹfààní lọ́dọ̀ ẹnìkan kò ní fi ẹ̀tọ́ àtògo fẹ́ni tó gbògo lọ́dọ̀ rẹ̀. Ibi tí a fẹ́ bèèrè ń bẹ̀ ni pé Mawlana Sheikh Adam báwo ni wọ́n ṣe wá ṣe láàrin àwọn àfà tí wọ́n ṣàǹfààní lára wọn nílẹ̀ Lárúbáwá àtàwọn àfà tí wọ́n kọ́ wọn nílẹ̀ wa ń bí. bẹ́ẹ̀ ni Akramakumullah. àwọn àfáà tó kọ́ wọn nílẹ̀ wa ń bí mo dárúkọ wọn ní halkọ tó kọjá bàbá máa ń respect wọn wọ́n máa ń respect wọn gan-an mo rántí mo àti jáde mo ti lọ Kánò mo wá mo ti di àfà nínú markazi ń bí. bẹ́ẹ̀ ni Akramakumullah. àwọn àfẹ́sìn wa wá wájú yàrá kìíní ruwak níbẹ̀ ibẹ̀ la wà. bàbá ò sọ ipá wọn ti dáfà o. Allahu akbar. Wọ́n sọ̀kalẹ̀ fáfá wọn. bẹ́ẹ̀ ni Allahu akbar. Allahu akbar. bàbá ńlá ti ga ọ̀mbrẹ́là Sórí bàbá wa ẹ̀sìn. Bàbá Sọ́líù. bẹ́ẹ̀ ni Ẹ̀sìn ni ó bí wa bàbá àgbà lọ́hùn. bẹ́ẹ̀ ni Mawlana Sheikh Adam sọ̀kalẹ̀ lójú àwọn ọmọ kéwu wọn. Wọ́n wá ga ọ̀mbrẹ́là sórí àfá wọn. Allahu akbar. Allahu akbar. àwọn àfẹ́sìn wa wọ́n gbága fún wọn wọ́n jókòó. Allahu akbar. Allahu akbar. tí wọ́n fi ń sọ̀rọ̀ Sheikh Adam Radiyallahu ta'ala anhu. Sheikh Adam wa ń ṣe anakumula wọ́n ga umbrella yẹn lé wọn Sí wọn lórí lórí. bẹ́ẹ̀ Wọ́n á gbé fún kan náà ọmọ kí wọ́n pé bá ń galẹ̀ àfá mi lórí. rárá. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. wọ́n wá wà bẹ́ẹ̀ nígbà tí wọ́n táwọn àfẹ́sìn wa ṣetán àwọn àfẹ́sìn wa ní à ṣé gbogbo nǹkan yìí ó láàánú làkọ́ ẹ lélẹ́yìí Allahu akbar. Gbogbo kéwú tó ń ké yìí. gbogbo kéwú tó ń ké Ṣó sọ pé mi náà ni mo kọ́ ẹ ní ilé yìí. Allahu mo mọ akbar. nǹkan tí mo kọ́ ẹ. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. àwọn àfẹ́sìn sọ bẹ́ẹ̀ ìjọ náà tí ajá mi ti bá ń bí ó lè tún jẹ́rìí mi Allahu akbar. Ah, àwọn àfáà tó wà ń bí tán bá tún wà ń bí wọ́n á jẹ́rìí mi Allahu akbar. fọ́rọ̀ tí mo ń sọ yìí. Kí Ọlọ́run kí ó jẹ́ àrí pẹ́sà.
naam akramakumullah ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó tún jẹ́ kí arántí ọ̀rọ̀ tẹ́ ti sọ fún wa òun náà ni pé in tí máa jẹ́ kí ọmọ kéwú kó mọ tí àfá rẹ̀ bá ń kọ́ kó sì mọ kéwú dáadáa òun náà ni istihdar hubbil ma'allim kéèyàn fẹ́ràn àfá rẹ̀ gan torí tó bá ti fẹ́ràn àfá rẹ̀ gbogbo nǹkan tó ń sọ fún ẹ yóò máa jókòó sínú làákàyè ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó túmọ̀ pé Mawlana Sheikh Adam wọ́n fẹ́ràn àfá wọn gan kò sí tí wọ́n lè bù wọ́n. Allahu akbar. àfá Umar Agbaji akramakumullah bàbá fún wọn láǹtí wọn. Allahu akbar. Àǹtí wọn gángan. Àǹtí wọn ọmọ ìyá ọmọ bàbá. Ọya máa ká lọ lọ́dọ̀ àfáà mi. Allahu akbar. Ẹni pé àwọn nǹkan tí bàbá Mawlana Sheikh Adam ṣe yìí, innaha lakabiratun illa ala al-khashi'in. Bàbá gbogbo orípa yìí kò sílẹ̀ mọ́. Àwọn ọmọ kéwú ò mọ yáyí àfáà wọn mọ́ débi pé wọ́n fẹ́ràn rẹ̀. Kódà aláyé tí ọmọ kéwú gan àtàfáà tí wọ́n ti jọ ń dùyàwó sẹ́rí Mawlana Sheikh Adam wọ́n wá gbé àǹtí wọn wọ́n lọ gbé fún àfáà wọn pẹ́tọ̀ ẹ máa fẹ́ Ọlọ́run sì ní kí wọ́n ṣe sóre so inú èso rẹ̀ yẹn akramakumullah sa àwọn tó ti ṣaláìsí wà nínú àwọn ọmọ àmọ́ ẹnìkan tó kù tí gbogbo wa lè mọ̀ là ń pè ní Ìmáàmù Àgbàjì. Ìmáàmù Àgbàjì yẹn hafidhahullah wa ra'ah àkọ́bí ló jẹ́ fún àǹtí bàbá akramakumullah lọ́dọ̀ àfáà Àgbàjì. Nínú ilé wọn máa ń jẹ ìmáàmù àwọn náà jẹ ìmáàmù ọmọ wọn yẹn tún á jẹ ìmáàmù. Allahu akbar Allahu akbar kí Ọlọ́run kí yóò jẹ́ àrí pé àwọn jàwánìbù ọ̀rọ̀ yìí ó pọ̀ gan tó jẹ́ sí pé tàbá ní ká máa sọ̀rọ̀ bàbá yóò kódà ibi halakọ́tì tá ń ṣe ibi mẹ́bí markazi gangan àti ẹni tí ìmẹ́nu bá bí hádìrì rárá torí bàbá fúnra ara wọn odidi madrasa ni wọn tó yẹ sí pé èyí ó máa kẹ́kọ̀ọ́ lára wọn pẹ̀lú gbogbo harakat àti sakanet. Bẹ́ẹ̀ni. Ibi tí mo fẹ́ jẹ́ kẹ́ tó fi ṣe wá láǹfààní nísinsà ẹ ti sọ̀rọ̀ nípa dàáìmù risalatil markaz. Naam. Ibi tí mo fẹ́ lọ́nbẹ̀ ni ibi tí Mawlana Sheikh Adam tí wọ́n ti ní natlubu an yakuna a'immatu masajidina ulama li'anna al-a'ma la yaqudu al-'ama. Mo wá fẹ́ sọ ọ̀rọ̀ yìí a'immatul masajid kí ni bàbá rí tí wọ́n fi dá rabitatul a'imma wal ulama nítorí pé ẹ̀rí gbogbo àwọn dàáìmù risala yìí aim and objective markers yìí gbogbo ẹni bàbá ṣiṣẹ́ tọ̀ tí wọ́n pé a sì rí lákọọ́lẹ̀ nínú tíra a rí ní àwọn nǹkan tá à ń rí fojú kàbá yìí a fẹ́ lọ síbi a'immatul masajid a fẹ́ rọ̀bọ́tà ẹ̀ mọ́ rabitatul ulama a'imma wal ulama kí Ọlọ́run kó jàre yín pẹ́ torí babaláyé gẹ́tò ni àwọn náà ní secretary gẹ́gẹ́ bí èmi kọ́ ni secretary èmi kọ́ ni secretary mo jẹ́ odúwò kan ọdún kàṣà fún rabitatul a'imma wal ulama akramakumullah so ìyẹn náà ní sí nínú mulasabasatu tarikhiyya ni secretary làwọn kan máa pè yìí òun ló yanjú yìí mi ò ń ṣe secretary kí Ọlọ́run kó járí bàbá pẹ́ akramakumullah mi ò dẹ̀ fẹ́ joyè o gbọ́ mo ń gbọ́ yín dáadáa ni mi ò ń ṣe secretary ẹ sì wá ẹ fẹ́ jẹ́ mi ò fẹ́ joyè akramakumullah mo lè wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ọdún fa'al bí brain box àmọ́ mi ò joyè akramakumullah wọ́n fẹ́ fi mí jẹ mufti
mo ní rárá èmi ò jẹ́ mufti. mufti Agége sà. ilẹ̀ Yorùbá. bàbá ló lọ́rọ̀ ẹ jẹ́ ń bí bàbá. mo ní mi ò jẹ́ mufti. akramakumullah sà. so alhamdulilayi àwọn nǹkan tí mo jẹ yìí. bẹ́ẹ̀ni. fúnra tọ́lọ́run fi mí jẹ. Allahu akbar. ó ju oyè tí èèyàn lè máa wá ipò ń fẹ́ jẹ lọ. Allahu akbar. Allahu akbar. so ìyẹn dẹ̀ tó mi. huna ni nahnu qawmun a'azzana Allahu bil markaz. فمتى ابتغينا العزة من غير المركز أذلنا الله. وعارف كلهم يكبروا. الله أكبر الحمد لله. ibi ọ̀rọ̀ rọ́bítọ̀ yẹn ni. naam. akramakumullah. rọ́bítà. bẹ́ẹ̀ni torí bàbá lọ sọ nínú da'aimu risala. bẹ́ẹ̀ni. a'immatu masajidina. bẹ́ẹ̀ni rọ́bítà ò ní nǹkan kan ṣe pẹ̀lú a'immatu masajidina. akramakumullah. ulama. akramakumullah. àkọ́kọ́. naam. ó ní àwọn ètò nílẹ̀ Yorùbá láwọn ètò tí wọ́n máa ń tò pẹ̀lú àjẹ imam àní jẹ imam ẹni àwọn ètò yìí bàbá ò dàrú ká máa ṣe lọ bí wọ́n ṣe ń ṣe nǹkan wọn kán máa ṣe lọ bí ẹni tí wọ́n bá yàn ní imam nílùú kọ̀ọ̀kan kó máa jẹ imam ẹ̀ àmọ́ wọ́n lè máa wá pé kí wọ́n máa ṣe meeting àpérò kẹ́nu àwọn ìmáàmù yẹn kìí ṣe ìmáàmù nìkan ni wọ́n dá rábítà alẹ́ fún. akramakumullah. rábítàtul a'imma wal ulama. akramakumullah. àfá wà nílẹ̀ Yorùbá àwọn a'imma wà nílẹ̀ Yorùbá. akramakumullah. so ìyẹn bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ lábẹ́ bẹ́ẹ̀ tàbá tọwọ́ bọ̀. kí Ọlọ́run kí tàbá tọwọ́ bọ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ àmọ́ a máa sọ náà ni tí ọ̀rọ̀ bá ti ń wọbẹ̀ tọ́rọ̀ bá ti ń wọbẹ̀ nítorí pé ru'ya rabitatul a'imma wal ulama Mawlana Sheikh Adamu lóní bí sọ́ráhà tó yẹ pé àwọn akramakumullah kí Ọlọ́run kó járí pẹ́ sáà máa béèrè rúyà yẹn sẹ́ torí in tí tẹ́mi gbọ́yé tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ gbọ́yé níbi da'aimu risalatil markaz gbogbo ọ̀rọ̀ yìí dáírà ni tó ń lọ tó ń bọ̀ lára Islam torí pé èdè lárúbáwá yẹn kò síbi tó fẹ́ ṣiṣẹ́ sí ó fẹ́ ṣiṣẹ́ lára Islam náà ni gẹ́gẹ́ bí Mawlana Sheikh Adam bí wọ́n ṣe mú orúkọ markazu ta'alim al-arabi al-islami so a ní ọ̀rọ̀ rabitatul a'imma wal ulama nínú madil markaz ni torí pé ọ̀rọ̀ rabitọ̀ a lè sọ yóò kan Sheikh Adam ta bá dẹ̀ ti sọ̀rọ̀ Mawlana al-marhum al-Alori a sọ̀rọ̀ markaz náà ni mo fi ń bí lọ́rọ̀ isa akramakumullah. wà á rí pé mo orin pẹ́ fẹ́ wọ́bẹ̀ a'imma wal ulama akramakumullah sa markaz na'am a'imma wal ulama akramakumullah gbọ́ mi mo gbọ́ yín dáadáa sá markaz na'am a'imma wal ulama akramakumullah
rabitatul a'imma wal ulama wal ulama. kí ọlọ́run kọjá rí pẹ́ sá ọ̀rọ̀ parí sínú méjèèjì tẹ́ mú yìí. Ó mọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ó mọ̀rọ̀ tí mo fẹ́ sọ. ọlọ́run jẹ́ rí pẹ́ sá. Ó lè sọ pọ́rọ̀ parí síbẹ̀. Mo ń sọ ìwọ ló ń béèrè rawabitu tó so gbogbo ẹ̀ papọ̀. Mo wá ń sọ fún ẹ wípé markaz al-a'imma wal ulama rabita al-a'imma wal ulama. ń dọ̀bátọ̀ markazi lọ́tọ̀ ń dọ̀bátọ̀ rabita náà lọ́tọ̀. Naam, ní markaz akramakumullah sa. Àrítorí nǹkan kan dálẹ̀. Mo sọ nígbà tí a bẹ̀rẹ̀ wípé bàbá wọ́n ń lọ gba àwọn ọmọ nílé àwọn àfà, nílé àwọn imam, wípé ẹ mọ́mọ́ yín wá, ẹ jẹ́ kó kíw. Kí ni wọ́n ń ṣe yẹn? Allahu akbar. Allahu akbar. Rabitatul a'imma wal ulama. Èèyàn ò lè bẹ̀rẹ̀ lé lókè. Allahu akbar. Èèyàn ó bẹ̀rẹ̀ ilé foundation láti lẹ̀. Akramakumullah. Al-baytu la yubtana illa ala amadin wala imada iza lam tursa awtad. Iza lam tursa awtad. Akramakumullah sa. So àwọn ọ̀rọ̀ rabitatul a'imma wal ulama ó ti bọ́ sí secondary matter. Allahu akbar. Ó ti bọ́ sí secondary matter. Ó ti bọ́ sí secondary matter. Torí pé wàá kọ́kọ́ kéwú náà kó tó di imam. Akramakumullah. Wọ́n ni markazul a'imma wal ulama. Ó tó wá kan rabitatul a'imma wal ulama. Àwọ́lá igi ọlọ́run ní káyín lè wáyé. So tàbá ń sọ̀rọ̀ rabita, wọ́n ti jẹ imam. So mo ní Yorùbá láwọn ètò bí wọ́n ṣe ń jẹ imam. Lápèjúwe, mo fẹ́ mú alápèjúwe ni o. Wọ́n á ní imam, naibul imam, wọ́n á ní àfá tafsir láwọn ìlú kan. So àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bí wọ́n ti ń pín ìmáàmù jẹ nìyẹn. Àwọn ibìkan wà wọ́n jogun ìmáàmù ni. Wọ́n jogun ìmáàmù ni. So lágbájá jẹ ìmáàmù, tó bá kú wọ́n á wá ọmọ ẹ̀, ó mọ̀ o kò mọ̀ o, á jẹ ìmáàmù. Orí pú délẹ̀ kejì. Bẹ́ẹ̀ni sir. Àwọn ibìkan wà wọ́n ń gbé ìmáàmù yẹn kiri ni. Ní pé òkè báyìí lápá kìíní á jẹ ìmáàmù, ẹgbẹ́ ibi àtún yí kàn wọ́n, ẹ̀kẹta á yí kàn wọ́n, ẹ̀kẹrin á yí kàn wọ́n. Má ṣe ń Jẹ̀bú. So bí wọ́n ṣe ń ṣe ètò yìí, bàbá ò bá wọn dá sí. Ma ji'na linufsida fil ard wa ma kunna sarikin.
àwa balẹ̀ jẹ́ akramakumullah ẹ ṣàmọ̀ mọ́ wa Allahu akbar so àwọn yẹn wọ́n ń jẹ ìmáàmù yẹn bẹ́ẹ̀ náà ló fi dénú rábítà ní Ìbàdàn lápèjúwe wọ́n ń jẹ ìmáàmù àmọ́ kò ń ṣe àwọn máa ń tò ní oyè yẹn wọ́n máa jẹ́ tẹ̀léra wọn àfá àgbà àfá tẹ̀fsírì àfá kìíní oyè yẹn wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ ara wọn ta ló kàn kó tó wá kan imam níbẹ̀ wọ́n ń fi ìmọ̀ jẹ́ níbi tàwọn tá a sọ yìí tí wọ́n máa ń rotate imam kò mí ní pé èèyàn gbọ́dọ̀ jẹ́ onímímọ̀ kó tó jẹ tó bá kan lé wọn wọ́n á kàn fa kalẹ̀ ni sóhun lọmọ tó kàn wọ́n fà jáde ó mọ kéwú kò mọ kéwú ó mọ kéwú kò mọ kéwú ó ń wé láwà ní lọ́ntí ẹnu wọ́n bá ti wé láwà ní fún àwọn ìmáàmù yẹn àwọn náà máa ń kún bí oyin bẹ́ẹ̀ni wọ́n ní wọ́n máa ṣe àmì kúlùlì àṣìjáàrí tẹmọ́tù àmì kúlùlì àmì tẹmọ́tù àmì Allahu Akbar máa máa ṣe bẹ́ẹ̀ yẹn àmọ́ bàbá ọjà wọ́n yàn ẹmọ́ mọ́ yí wá kí n kọ́ kéwú Allahu Akbar tó bá wá kàn tó di kíní wọ́n á fi míì sí àwọn náà adé bá àwọn ìmáàmù kan tó yá sí pé afallahu amma salafa ni so wọ́n jẹ ìmáàmù wọn bẹ́ẹ̀ bàbá ò lòdì sí wọn bẹ́ẹ̀ tí ń bàbọ̀ ṣé bákan láṣà ń ṣe tí gbogbo ẹ̀ fi ń létò wọ́n ti ń ṣe bọ̀ kì í ṣe pé mo yọ pónpó ti torí pé tá bá ṣàkíyèsí lẹ́ni tó bá ka ìtàn dáadáa a rí pé àwọn kan kì í mú ní ìtàn àwọn ànábì bàtà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó dé Mẹ́kà kò yọ pónpó tí wọn aslim taslam yutika Allahu ajraka marratayn akramakumullah àwọn kìíní ló ti ẹ̀ tún sẹ́ndì yẹn sí ìgbà tó sẹ́ndì sí Najashi àtìgbà tó sẹ́ndì sí Muqawqis pé aslim taslam yutika Allahu ajraka marratayn fa in abayta fa alayka ismul arisiyin Allahu akbar hafidhakumullahu wa ra'akum so kò máa dá lérú kó dànà rú kó tí pọ́npó ní pé àwọn bàbá yẹn wọ́n dáa àwọn bàbá yẹn oníbídíà ni wọ́n àwọn bàbá yẹn oníkèfèrí ni wọ́n oníbídíà tán mọ̀nà lè kéwú tí wọ́n rán wọ́n lọ lè kéwú aláwọ̀ kan tún ní ká pẹran ká nà bẹ́ sókè Allahu Akbar ń pé ẹbọ ni ẹbọ kí ló ń rí gbogbo yẹn
tó ráwọn ìmáàmù ń ṣe bẹ́ẹ̀ ní Saudi wọ́n ṣe fẹ́ rí ibi tí wọ́n ti pẹran gbogbo ilẹ̀ Lárúbáwá ò lè rí ibi tí ìmáàmù ti pẹran. ìmáàmù àdúgbò wa mọ́sárì ó rí bí ọdún 10 kò pẹran yídìrí kò lówó tí ó fi rẹran ni kò pẹran àwọn tá a jọ wà ń bẹ̀rẹ̀ wọ́n jẹ́rìí. So kò lówó tó fẹ́ fi ra kò lówó ni wọ́n dẹ̀ lówó àwọn tó fẹ́ ra fún un. wọ́n ti yọ kílò láhmà. wọ́n ti yọ kílò. ní tí wọ́n gbé wa fún un. So bàbá ò yọ pọ́npọ́ tì wọ́n. àwọn kan tó ń pè ní ṣírkù yìí kì í ṣe ṣírkù. Inú wọn àti òye wọn tí ò ká. Gbogbo ìlú òyìnbó àwọn aráàlú òyìnbó ni ẹ fẹ́ rí ibi tán ti ń pẹran tọmọ mi ó tó bá rí tó bá ṣe kíní ó lè pọlọ́pàá tó bá rẹ jẹ́ lásán tó bá rẹ jẹ́ ó lè pọlọ́pàá wà. Kọ́lọ́n jẹ́ ní pẹ́sà ní mọ́sàrì yìí téèyàn fi máa ń mọ̀ pé wọ́n pẹran léyà ni pé tẹ́ bá ti dẹnu ọ̀nà lé wọn ẹ̀jẹ̀ ẹran báyìí wọ́n sì lẹ́wọ́ wọ́n wà lẹ́ mara ògiri tí a bá ti kọjá ń bẹ̀ ọ̀bẹ wọn ò sílẹ̀ nù léwu ni ọ̀bẹ wọn ò sílẹ̀ nìyẹn ẹbọ nìyẹn náà ṣẹ́ bọ nìyẹn bó ṣe rí nìyẹn. ohun tí a gbọ́yé níbi ìdáhùn iná ni pé Mọ̀lánà Sheikh Adamu ò ń ṣe dagboru wọn sì dalẹ̀ rú àwọn nǹkan tí bàbá fẹ́ change mímọ̀ náà fi ń change pé tọ̀ síbẹ̀ yìí ṣe ń ṣeré ẹ fún wa lọ́mọ yín tá a bá ti kọ́ ń kéwú tí ìmọ̀ọ́mọ̀ bá ti kan lé yín. àwọn tí wọ́n ń dé yìí wọn ò fẹ́ kọ́yàn kéwú. bẹ́ẹ̀ni iléèwé ni torí kò sóúnjẹ ń bi kéwú. tòró ó sì ní ìyọnu púpọ̀. Allahu Akbar. nídìí kéwú àwọn ò fẹ́ fara kín ìyọnu yẹn. Allahu Akbar. jẹ́ àdá sí nursery and primary school so nursery and primary school Arabic kíni wọ́n àkọ́kọ́ wọn ní Arabic ọmọ tó kọ́ tàfíìsì tí wọ́n ń ṣe ọmọ tó kọ́ tí ó lè fi kéwú yẹn kó fi ṣàlàyé nǹkan kan báwo ló ṣe fẹ́ gbọ́ nǹkan kan yìí òun fún rẹ̀ kò lè gbọ́ nǹkan kan yìí. wọ́n fẹ́ lórú ọlá tí Mọ̀lánà Sheikh Adamu lò àmọ́ wọ́n fẹ́ tọrú ọ̀nà tí bàbá lò. rárá. bàbá ní kàdárùtà Aisha banil Islam ya Samad bí wọ́n bá lọ ka gbogbo orú àwọn mọ̀nájà kódà kò ní fẹ́ dálé kí ó lè bàbá láyé. so àwọn wàhálà tó wà ń di ẹnìkan fẹ́ fara kín bọ́tà fẹ́ jẹun ẹ̀. má gbé mi kúrò lójú ọ̀nà so àwọn nǹkan tá à ń sọ dákun òun ni kó máa tọ̀ torí ọ̀nà pọ̀. bẹ́ẹ̀ni sá náà mò ń dọ̀bátọ̀ ẹ̀kalẹ̀ dáadáa so ibi tá a mú níbi tí ìyẹn náà ni pé ẹ̀kọ́ bàbá fẹ́ kọ́ wọn ní mímọ̀ kán mọ ìsìláàmù dáadáa kí wọ́n dẹ̀ gbọ́ èdè Lárúbáwá kí Ọlọ́run kí ó járe yín pẹ́sà òun ni ó mú wa lọ síbi àwọn tírà tí Mọ̀lánà Sheikh Adamu tí wọ́n ṣe ẹ ti bá wa sọ̀rọ̀ lórí pé gbogbo muqarrarat tá ń lò ní markaz ń bí láti tahdiri tí tẹ́yìn ó fi jáde thalisu thanawi ń bí tawji bàbá ni wọ́n ń ṣe eléyìí tó jẹ́ àwọn kútùbù turath tó le bàbá ń ṣe sharih wọ́n bá wa ṣàlàyé ẹ̀dẹ́ mi pé yóò yí ọmọ. wọ́n dẹ̀ làkásẹ̀. akramakumullah wọ́n sọmaráìsì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. débi wípé gbogbo àwọn tírà yẹn ọ̀pọ̀lọpọ̀ ń fojú wo wípé tírà pẹlẹpẹlẹpẹ ṣe báwọn tírà pẹlẹpẹlẹpẹ léni ní alamul arabi. kò sí ẹni tó bá Azhari kò
kò sì sílé kéwú tó tí bá Azhari bẹ́ẹ̀ni sà níjọ́ tí Azhari ti wà. Azhari ló ń gbájú. Azhari wọ́n ti fòdìdí 100 ọdún ìgbà tí wọ́n tún ṣí wájú náà ló tún wà. Allahu Akbar. Àwọn èso Azhari pọ̀ káàkiri. Ìkànnì wọ̀nyí. Apọ̀ náà mọ́ ní tó ń pé à ń gbọ́ oyè markaziya a tún gba Azhariya a tún wá láwọn aṣíwájú dáadáa wájú tí wọ́n pọ̀ rẹpẹtẹ. So kò tí ì sẹ́ni tó bá Azhari. Kí ni mo bá débẹ̀? Òun ní ibi ọ̀rọ̀ yẹn náà mo ń lọ pé àwọn kutubul Ilori àwọn alafat. So àwọn tírà tán wá ṣe yìí mo ṣe láwọn àwọn mabuthin Azhariyin nínú ọgbà ń bí wọ́n wà ń bí àwọn kan ti wá wọ́n ti lọ àwọn kan ti wá wọ́n ti lọ. Tí wọ́n bá rí tírà bàbá àwọn tírà tá ń wí wọ́n máa jókòó tì ní. Àwọn tírà yẹn òun làwa ń pè ní tírà pẹlẹbẹ pẹlẹbẹ pẹlẹbẹ. Dr. Toha Abukrisha Allah yarhamu ó gba tírà lọ́wọ́ mi tírà tí bàbá ṣe Lubabul Adab òun ló kọ́ wa ní Magister ní Sanawula ó rí Lubabul Adab bí ti bọ̀ ọ̀lànà Sheikh Adam ó gbà ó ti mú lọ alkiyama ní sí àmọ́ mo ti yàndẹ́ fún kò fílẹ̀ ó ní manil muallif mo ní ustazi wa sheikhi lára nǹkan tí bàbá kójọ sínú Lubabul Adab táwa ń pè ní tírà pẹlẹbẹ. So Lubabul Adab akramakumullah sa èèyàn ò lè kákó dá lójú. Allahu Akbar. Kán máa sọ̀rọ̀ adabul jahili adabu Alori Allahu Akbar Asrul Abbasi kán máa sọ̀rọ̀ Amawi kán máa sọ̀rọ̀ Asrul Hadith. Akramakumullah sa kó wá lóhun orí nǹkan kan kà ń bẹ̀. Allahu Akbar. Kódà àwọn nùsùsù tí ò sí létí ń bí téèyàn ò ní rí nítòsí. Allahu Akbar. Wọ́n ní bàbá wọ́n ṣàjọ wọ́n mú àwọn kò sí ẹni ọmọ kọ́mọ lọ́wọ́ markaz tó bá kà tó bá délẹ̀ Lárúbáwá kó wá lọ fèsì ìdánwò alhamdulillah kó wá fail àbí tí ò bá mójútó láti bí àbí tí ò bá mójútó láti bí àwọn àfáàyàn máa bí ní pé níbo ló ti kéwú. Allah. Mujarrab èmi ò kéwú lẹ̀ Lárúbáwá but mo ní àwọn tó kéwú lẹ̀ Lárúbáwá mo dẹ̀ ń lọ mi ò lè ṣe kí n má lọ. ẹ sì tún máa lọ bí iznillahi ta'ala pẹ̀lú ògo Ọlọ́run mo ní àwọn nǹkan tí mo ń bá pàdé ń bẹ so ìyẹn ó jẹ́ ẹyọ kan nínú àwọn kí bẹ́ẹ̀ ni màwáàdù kọ̀ọ̀kan nínú àwọn màwáàdù tá à ń ṣe ní kismu sanawi àbí tí mo lè pè ní tòjì tó kò sí kan tó ṣe fojú kéré kò sí mádà kan téèyàn lè rọ́ sẹ́yìn. ẹ ti sọ fún wa rí lọ́dún kan tẹ́ wá ní ọdún tá a wà ní Sanawula ní Kulliya Lugha Arabiyya Al-Azhari ẹ dé lásìkò gbàtà parí exam ẹ wá nítọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ní Kulliya kọ̀ọ̀kan kí ni àwọn mádà tẹ́ gbọ́ rí tẹ́ bá pàdé nínú jamia èmi wá náwọ́ pẹ̀lú àwọn ọmọ ìyá mi tàjọ wà ní Kulliya Lugha Arabiyya lọ́dún náà mo ní ilmu lugha yìí àgbọ́rí mu ẹ̀dùn wá wòye pẹ́ta só mọ́ tó ń ṣe bó ká kìráàtù dalilu kìráàtì mushaf lọ gbé kó lọ wó padà mọ́ ránṣẹ́ sí Nàìjíríà dalilu kìráàtì mushaf yìí sanà tàdírí láti ń lò ní markaz ń bí gbogbo nǹkan tí ń bẹ́ẹ̀bẹ̀ tó ìṣàjòjì gbogbo àwọn hanjara gbogbo àwọn sifatul huruf makharijul huruf ó ní bàbá ti làkásọ̀ kódà wọ́n ya diagram ẹ̀ síbẹ̀
òun náà ni bàbá ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ bá wa ṣàlàyé dáadáa muqarraratul Ilori àbí mu'allafatul Ilori àwọn èèyàn ò mọ bó ṣe wúwo tó. kò nídìí ká ṣàlàyé ẹ̀ fún un. akramakumullah ọ̀rọ̀ tí Dr. Abubakar Isa sọ nígbà tó wá gba tírà náà nígbà tó wá ka tírà yẹn tó wá ń sọ pé Allah yarhamu mo ní wọ́n ti padà sọ́dọ̀ Ọlọ́run mo wá sọ pé ya Maulana limadha lam nudrik sha'wahu wọ́n ní la gharwa wala ajab li'annakum darastum fil jami'a wa huwa darasa fil jami'a وليس الذكر كالأنثى درس في الجامع نعم وياتو سي درس في الجامع جامع la wa nwo taboni ibi ta Maulana Sheikh Adam ti kewi akoni وليس الذكر كالأنثى أكرمكم الله so bó ṣe rí nìyẹn kí Ọlọ́run kí ó jẹ́ ká rí bàbá Maulana Sheikh Adam kó bá foríjì wọn bàbá aláyege kọ́lọ́n kó jẹ́ rí pé àwọn inta àti fẹ́ gba tító pẹ̀lú halkọ̀ yìí ìbéèrè odidi 4 ni a béèrè ní èní pẹ̀lú ògo Ọlọ́run tí ó bá tún di halkọ̀ tó ń bọ̀. ní sùúrù sórí lè ní akramakumullah sa mo fún yín lè ní tán akramakumullah mo fún yín àwọn tán wá tán jókòó naam máa dá wọn lóhùn akramakumullah kí n lọ bẹ̀ lọ béèrè tó bá fẹ́ lọ. Maulana Sheikh Adam ẹ ti sọ̀rọ̀ ń pé wọ́n kà wọ́n mọ́nú àwọn àzáhírà àwọn orípa tí wọ́n ní ń bẹ̀ àtàwọn bí wọ́n ṣe bá wọn àfáà ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ mọ̀ wọ́n táwọ̀ ò mọ̀ wọ́n rárá àwa bá àṣẹ́kùbọ̀ díẹ̀díẹ̀ wọn Sheikh Abdulbaki kí Ọlọ́run kí ó forí jìn wọ́n. Sheikh Abdulbaki òun yẹn ó wà ní Tọ́lib ó ṣẹ̀ṣẹ̀ jáde. Allahu Akbar. ó ṣẹ̀ṣẹ̀ jáde ó ń ṣiṣẹ́ Lázàrí nígbàtí bàbá wà. ó wà gẹ́gẹ́ bí muwazzaf fún gbà náà. ó wà gẹ́gẹ́ bí muwazzaf La ilaha illallah. but matarkiya Azari pẹ̀lú ipò. Allahu Akbar. òun ni a máa òun reflect lára gbogbo iṣẹ́ tó ń ṣe. so èmi pẹ̀lú ẹ̀ a máa ń sábà sọ̀rọ̀ ó máa ń pè mí tó bá ti rí mi Maulana so bó ṣe ó ní Aminul Am fún Majma' al-Buhus al-Islamiyya so ó mọ bàbá dáadáa so kìí sì fi ọ̀rọ̀ wọn ṣeré. ẹ ti dárúkọ Sheikh Abdulbaki fún wa ẹ ti sọ̀rọ̀ Dr. Abdulwadud Shalabi ó ní àwọn ibi tí ń lọ níbi àwọn ìbéèrè yẹn. torí jẹ́ kí n tún lè kàn sí ẹ. akramakumullah sa. ìwà àmọ̀yàn àfífí. bẹ́ẹ̀ ni sa akramakumullah. Dr. Ahmed Afifi. Sayyid Al-Afifi akramakumullah. mo fẹ́ máa gbé ní ẹsẹ̀ sí. àfífí yẹn. òun tiẹ̀ ìgbà tí ó fẹ́ jáde. bẹ́ẹ̀ ni sa. tó ń kọ̀ dámà báṣọ ẹ̀ fún dòktórà ló pàdé bàbá. ó pàdé bàbá so bàbá ó wá ju àwọn béèrè sí bàbá nígbà tó ju àwọn béèrè sí bàbá lórí ìbéèrè yẹn jẹ mọ́nú báṣù tó fẹ́ kọ̀ dámà fún péjì ẹ̀. akramakumullah sa. bàbá ní ibẹ̀ yẹn kọ́ ló bá lọ ibi ìbéèrè eléyìí ló yẹ kó tì ṣáájú eléyìí eléyìí ló yẹ kó tì ṣáájú eléyìí ló yẹ kó béèrè gbogbo nǹkan tí bàbá á sọ fún yẹn gbogbo ẹ̀ wá yọnu gbogbo ẹ̀ ló yọnu kíní fún. kọ́nà járe yín pẹ́sà
ó ní àwọn ìṣàrát àti irshadat tí bàbá fóun òun náà ni wọ́n dóun dúró sí lórí lajna munaqasha. òun náà ni wọ́n ní tó ṣe munaqasha lórí òun náà ni wọ́n sọ fún wípé tíra yìí ó tó kó lọ tẹ́ tán fún ní tawfiq. Azhari ló tẹ̀ bí tọ́bí wọ̀ tawsih bàbá ló fún ní gbogbo nǹkan tó lò yẹn. So kódà kò gbàgbé nọ́mbà rúùmù bàbá ní Atlas Hotel kò gbàgbé nọ́mbà rúùmù yẹn ó wá sọ pé Maulana Sheikh Adam ó ní usturatu zaman ẹni mo ti kọ́kọ́ gbọ́ ó ní usturatu zaman wa mawsu'atu dahr torí a lọ interview ẹni bàbá náà ni wọ́n ní a lọ interview ẹ nígbà torí mo ní Miawi mọ́ṣáàníkẹ́ lọ interview ẹ nígbà Miawi ó wá ní Sheikh Adam ó kọjá àfáà tó yẹ pé ìyẹn lè máa fojú wo wípé tó bá jẹ́ sí pé wọ́n lọ jọ ọmọlẹ̀ lárúbáwá ni kò ní wọ́n ní àkàránù abẹ́ni tí wọ́n jọ máa fi gagbága ní àsìkò wọn kí Ọlọ́run kí ó járe yín pẹ́ sà. ẹ ti fún wa ní nàmúzájú ti Dr. Abdulbaki ẹ ti fún wa ní ti Dr. Ahmad Afifi yẹn náà àwọn náà padà ní tẹ́rkíyà tó di Aminul Am ní Majma'ul Buhus al-Islamiyya. ẹ ti sọ̀rọ̀ Dr. Abdulwadud Shalabi akramakumullah sa àti Abdulrauf Shalabi. Allahu akbar. Abdulwadud Shalabi yẹn ó jẹ́ Aminul Am Lajnatul Ulya lid-Da'wati al-Islamiyya. So ohun yẹn ó máa ń ṣe tírà dáadáa bọ̀tọ̀ ọ̀rẹ́ bàbá ni mi rò pé gbọ́n ọ̀rẹ́ tí mo pè wọ́n kìí ṣe pé bóyá wọ́n súnmọ́ra wọn lọ́jọ́ orí bàbá máa ṣàgbà díẹ̀ àmọ́ kò sí nǹkan tí bàbá ṣe ní tírà wọ́n á ní ẹmẹ́lẹ̀ fún Wadud Shalabi ìjọ tí mo ń lọ sí Masari bẹ́ẹ̀ni that was 1986 bàbá dìídì wípé ìyá ọ̀dọ́ Wadud Shalabi mo ti gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ̀ náà torí òun ni Aminul Am tá máa ṣe ló máa ṣe ṣaráf lórí dọ́ra so wọ́n á ní pé gba àwọn kẹ́ni kò fún kódà wọ́n ní kí n fún ní ọ̀gẹ̀dẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ni kò sọ́gẹ̀dẹ̀ lọ́dọ̀ wa lọ́wọ́ kò sọ́gẹ̀dẹ̀ lọ́dọ̀ wọn lọ́wọ́ so mo wá irú bí wọ́n ṣe close síra wọn nìyẹn alhamdulillah rabbil alamin adúpẹ́ ìgbà tí mo lọ yẹn tíkẹ́ẹ̀tì mi ó ti pé èyí ó kù oṣù kan kó pé èyí kó lapse ńgbà yẹn wọ́n máa ń fọwọ́ kọ kíní ni mo wá òun ló jẹ́ kí n tètè lọ tèmi ṣáájú àwọn tí àjíjọ fẹ́ lọ mo tètè lọ torí kí tíkẹ́ẹ̀tì yẹn kó má expire sí sọ́wọ́ mi ìgbà tí mo dé ọ́fíìsì ẹ̀
ló bá kó tíkẹ́ẹ̀tì àwọn ti Nàìjíríà dẹ̀rẹ́ wọ́n ti fi wálẹ̀ yìí pé àásanwó àárà tíkẹ́ẹ̀tì kò mọ̀ pé wọn kì í ka nǹkan lójú ọ̀kan jù à bí mi ṣe rí bí mo ṣe tó fa dúró ọyọ báyìí ló bá kó tíkẹ́ẹ̀tì jí ọ pé gbogbo tazakiri àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ sẹ́ndì ẹ̀ ni a máa sẹ́ndì ẹ̀ sí Indonesia a máa sẹ́ndì ẹ̀ sí Malaysia láwọn ìlú tán ti ń wá ṣe dáwọ́rà àwọn ìlú tán ti wá ń ṣe dáwọ́rà yẹn then a máa sẹ́ndì ẹ̀ sí Senegal ma ní àwọ̀ orí tíkẹ́ẹ̀tì ni fún Nàìjíríà ò ní hazu ni Nàìjíríà ò ní hazu ni ó ní lakum haz Allah but ẹ̀yin taraknakum عندكم فلوس يعني دولة غنية دولة غنية تدفع التذاكر دون أي مشقة ولا تعب يعني موني الله موني أنا بتكلفة يعني بتكلفة باهظة يعني دفعنا دفعنا مقابل التذكرة يعني اوكي لازم تدفع يعني تذكرتي oni wo nìkan ni mo ní rárá mo lè mi nìkan kọ́ mo lá mọ́kànlá احنا كثير يعني نحن 10 أو 11 bani okay kí n lọ kọ lẹ́tà sí Shehu Lazari torí nǹkan kan ò lè jáde àfi pẹ̀lú lẹ́tà ó kí n kọ lẹ́tà yẹn sí Shehu Lazari n bá dìde lẹ́gbẹ̀ẹ́ nínú ọ́fíìsì ẹ̀ náà ni o ìgbà yẹn wọ́n wà ní mẹ̀ṣíkà àtijọ́ ó wà níbi Masjidu Hussein ó wà ní Masjidu Hussein so mo bá kọ lẹ́tà mo bá bẹ̀rẹ̀ sí kọ kíní yẹn lójú rẹ̀ náà ti ń wò yìí wàláhì ní 1986 1986 kán lè mọ̀ pé ó ti wà nílẹ̀ ti pẹ́ ni ó wá rí i pé khatu mi torí alhamdulillah Ọlọ́run fún mi ní khatu alhamdulillah ó wà nínú àwọn nǹkan tọ́lọ́run fún yín khatu o alhamdulillah Ọlọ́run ò jẹ́ n kọ̀kọ́ púpọ̀ alhamdulillah pé امتى تخرجت من أين من موني ما انت خرجت فين وانت خرجت في الازهر لا موني لا الله اكبر انت خرجت في الازهر لاول مره ازور الازهر الله وانا اوكي بوش gba خطاب yẹn ni ó gba khitab yẹn ló bá kọ kíní sí yóò sáyẹ̀nsì lẹ́ẹ̀kan náà ni wàláì alhamdulillah owó bá jáde Allah 1000 Egyptian pounds ní 1986 wàláì ẹnì kọ̀ọ̀kan tá ìjọ lọ dáwúrà ló gba 1000 inú Nàìjíríà wa àfáà Ṣazili Ọlọ́run fún ọkẹ́ àfáà ọba àfáà Dípàtẹ́ 1000 gbogbo 1000 gbogbo wa 1000 ẹnìkan wá pẹ̀lú ẹnìkan wá láti Niger àmọ́rí orun mọ́ Nàìjíríà ó súnmọ́ Nàìjíríà náà Niger Niger State ok
ọ̀tọ̀ nílẹ̀ Haúsá. Niger kọ́, Niger. Ọmọ Nàìjíríà náà. Ọmọ Nàìjíríà ni. Ṣá la fi rí àgbà. So gbogbo nǹkan yìí nísìn ó ń fi hàn bí Mawlana Sheikh Adam ihun tí wọ́n gbìn kalẹ̀ fún gbogbo àwọn markazi tá a máa jẹ hatta yawm al-qiyama. Tọ́lọ́run sì wá ní kẹ́yìn náà ṣe kún. Walhamdulillah. Walhamdulillah. Ibi tí mo fẹ́ lọ́mbẹ̀ bàbá, ibi àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí, mo fẹ́ kúrò níbi madil markaz, mo fẹ́ wọ hadiru ẹ̀ díẹ̀. Àwọn nǹkan kan sà, a fẹ́ mọ̀ bóyá ọ̀dọ̀ bàbá náà ni ẹ ti kọ́ ni. Torí látojú ayé Sheikh Adam náà ni àwọn markaz ń bí ni wọ́n ti ń ṣe ìfádùn wọn lọ sí Azhari tí wọ́n wà ní Mukhtalaf al-Kulliyat. Nínú àwọn táwọn ń bẹ́ ń gbà náà Mawlana. Ní sọ̀rọ̀ wọ́n ṣe ìfádùn wọn lọ sí Azhari. Wọ́n ṣe tẹ́lẹ̀ ó court lójú ayé bàbá náà ni. Bàbá ò tiẹ̀ fẹ́ dá sí mọ́, bàbá yìí fẹ́ gba míníà mọ́. Àwọn míníà tí wọ́n gbàgbẹ̀yìn àwọn mi ò fẹ́ fẹ́nu bú tán pàtó, but àwọn bíi Ọlọ́run kó fọ̀run kẹ́ Dr. Ọlágúnjú, Hamid Ọlágúnjú bẹ́ẹ̀, àwọn bíi Àfá Usman Olósùn, Allah yarhamu. Olósùn, Ọlọ́run kó fọ̀run kẹ́, àwọn bíi Àfá Yunus Yaqub Al-Katawi, Allah yarhamu. Ọlọ́run fọ̀run kẹ́, àwọn bíi Mufti Òkè Ògùn, Sheikh Hamza Abdurrahim Hamza. So àwọn náà lásìkò wọn Ọlọ́run kó jẹ́ ká rí wọn pẹ́. Àwọn bí wọ́n wà ń bẹ̀, so Ọlọ́run fọ̀run kẹ́ wọn. So àwọn wọ̀nyí ní táìmù wọn ó padà di pé mí ní àgé, bàbá ò fẹ́ gbà mọ́, bàbá ò tiẹ̀ gbà mọ́. Ẹni tó bá lọ lẹ́yìn ìgbà tí mo wí tó jọ markaz, òun ló ṣe juhudu ààrẹ, majhudu shakhsi, juhud shakhsi, òun ni àwọn yẹn làwọn nìyẹn lò ni wọ́n fi lọ. Until ìgbà tí mi dé, alhamdulillah, ìgbà tí mo dé mo lọ Azhari, mo lọ bá wọn jókòó, wọ́n dẹ̀ fi hàn mí gbogbo mìláfù àwọn ní tán kéwú lọ́fẹ̀ẹ́, àtàwọn àwọn tó wà lórí nafaqo khassa, àtàwọn tó wà lórí gbogbo yẹn wọ́n fi hàn mí, wọ́n dẹ̀ sọ iye wọn. Ṣé o Azhari tí mo bá tó wà ń gbà yẹn, Sheikh Tantawi, Sayyid Tantawi, òun ló ní kán lọ gbé wá. Wọ́n gbé wá, wọ́n dẹ̀ ka iye gbogbo wọn, àtẹni tó wà lórí nafaqo khassa, àtẹni tó wà lórí nafaqo bu'us, àti àwọn tí wọ́n ń fún lọ́fẹ̀ẹ́. Mo wá ṣí padà. Al-Fatih lima ughliq. Mo ṣí padà, Ọlọ́run dẹ̀ ní pé kí n rí ṣí. Alhamdulillah Rabbil Alamin. Nígbà yẹn
2010. Canada Gobiri 2010. Gobiri àbí Bẹ́ẹ̀ so inú àwọn tó lo Minha Bose bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ àtàwọn míì wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni sà tán lo Minna Bose bẹ́ẹ̀ ni sà káwọn fún wọn so kí Ọlọ́run kí ó járe pẹ́ àlàyé mi tún jáde lára àbẹ̀rẹ̀ tí mo béèrè yìí àmọ́ nǹkan kan lẹ́ ń ṣe fún wa mo wá fẹ́ jẹ́ ká mọ̀ bóyá ṣé bí bàbá Mọ̀lánà Sheikh Adam bí wọ́n ṣe máa ń ṣe fáwọn ọmọ Markazi tó wà lọ́hùn gbà náà nìyẹn torí tẹ́ ẹ bá ń bọ̀ abiyamọ Mọ̀lánà Mudirul Markaz wọ́n mọ̀ pé òtútù máa dà wá láàmú mọ́sárì wọ́n bá kó àbóníkí wọ́n bá kó dání àwọn tàjọ wà lọ́hùn máa jẹ́rìí mi kò sí gàrí lọ́hùn wọ́n wà bá gbé gàrí àpò méjì a ní ẹ̀wà ti Nàìjíríà ń bí fàṣùlíà fúlù àwọn kí ló wà wọ́n wà bá wa gbé ẹ̀wà Nàìjíríà babaláyége wọ́n wà pa ògúfe wọ́n wà bá wa dín wọ́n yàn ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan ló jẹ́ rántí nínú oúnjẹ tẹ́mi máa ń mísì láyé nínú oúnjẹ Nàìjíríà wọn náà lọ̀gẹ̀dẹ̀ wọ́n wà bá ara ọ̀gẹ̀dẹ̀ dòdò wọ́n tún wá gbé dání bàbá wa dìde wọn ní mú lẹ́yìn aṣọ tí wọ́n wọ aṣọ òtútù nìkan wọn ní jẹ́ńbẹ́ wọ́n wà nítọ́ akínwọ̀n gbà lágbájá níbẹ̀ lágbájá níbẹ̀ lágbájá níbẹ̀ lágbájá níbẹ̀ lágbájá níbẹ̀ àwọ̀ aha yóò wà ká ní gbogbo wa tí a bá tí wọ́n ń lọ wọn sọ pé tọ́ àlùmọ́jìrì lèmi náà o inú owó tán fèmí náà lèmi náà ń tẹ́lẹ̀ jọ ọya ìwọ gba 100 pounds tí n bá lágbára jù bẹ́ẹ̀ lọ yín ṣe bẹ́ẹ̀ fún ẹ o ìwọ gba 200 pounds wọ́n wá mọ bí kálukú ṣe rí nílé àwọn ẹlòmíín ní nǹkan tí wọ́n máa fi ránṣẹ́ sí wọn àmọ́ babaláyége mọ àwa tá a léèyàn tí ó fi nǹkan ránṣẹ́ sí wa àwa tí wá máa ń yàtọ̀ lọ́tọ̀ ní tí wọ́n fẹ́ bèèrè nísìnyí kọ́ ló ń jẹ́ àárí àláfíà yín lò pẹ́ ó wà nínú ẹ̀mí wa o a sì lè gbàgbé bí n ṣe ń sọ ìgbogbo àwọn ẹgbẹ́ mi tó kù náà wọ́n ó tún máa jẹ́rìí a lè gbàgbé láti 2011 bàbá ń ṣe títí dọ̀la ni o kódà wọ́n dé láti Amẹ́ríkà kan wọ́n tún mú jákẹ́ẹ̀tì wá fún mi wọ́n fún Gòbírí náà wọ́n tún fáwọn èèyàn wọ́n rántí wa ṣé bí Mọ̀lánà Sheikh Adam náà ṣe máa ṣe nìyẹn akramakumullah kọ́lọ̀n járí pẹ́sà anakumullah inna Allaha la yudi'u ajra al-muhsinin kọ́lọ̀n járí pẹ́sà ó ní bí bàbá ṣe ń bá ọmọ kí ó kọ̀ọ̀kan lò tèmi lè yàtọ̀ sí tiẹ̀ tẹ́nì kọ̀ọ̀kan ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn bí lásìkò yẹn báwọn àsìkò yẹn ṣe gbà wọ́n ní bàbá ṣe ń bá ẹnì kọ̀ọ̀kan lò bàbá lè má di oúnjẹ dání torí lórí mílíọ̀nù ọ̀pọ̀lọpọ̀ wà bàbá ò ní di oúnjẹ dání fún wọn wọ́n ń jẹun bàbá lẹ́yìn pé bàbá ò ní di oúnjẹ dání àwọn nǹkan kọ̀ọ̀kan wà tó já sí pé bàbá lè ṣe fún wọn ẹ gbowó nǹkan báyìí ẹ bá mi ra nǹkan báyìí tí bàbá bá fẹ́ jẹun bàbá ó fún wọn jẹ níbẹ̀
èyí tí mo mọ̀ dájú nìyẹn Allahu akbar. wọ́n ń di oúnjẹ dání but àsìkò tẹ́yìn ń wí yìí Anakumullah. ó yàtọ̀ Allah. àsìkò yẹn kò sí mínà Bẹ́ẹ̀ni. fún yín èmi ni mo mú yín tẹpá Anakumullah. Torí Nàìjíríà dùn lásìkò tẹ́ni á wá lọ. èmi mo mú yín tẹpá pé ẹ nìṣó Allah. ẹ lọ sọ́hùn ẹ rí nǹkan tẹ́ ń fẹ́ Allahu akbar. Alhamdulillah. Ari. Alhamdulillah. Kọ́rọ̀ kí yóò jẹ́ àríyìn pẹ́. àmín àmín Bàbá ti ṣàlàyé fún wa. Bàbá Láyégé lára ẹ̀kọ́ tí máa ń kọ́ lára wọn. Ọjọ́ tán bá fẹ́ pe àpè mọ́ra pàwọn làwọn ṣe nǹkan, wọ́n tún wá wá ọ̀nà fún bàbá wọn Mọ̀lánà Sheikh Adam. Ọlọ́run jẹ́ kẹ́mi eégún. Ìyẹn tí bàbá máa ń sọ fún wa ní pé innama nut'imukum liwajhillah la nuridu minkum jaza'an wala shukura. Gbogbo àwọn tá a jókòó yìí kò sẹ́ni tí bàbá Láyégé mú ní tipátipá wípé ẹ gbọ́dọ̀ wá sìn mí. Àní tí bá ṣe ń sọ̀rọ̀ yìí náà bàbá ni wọ́n tún sì ń sìn wá. Kọ́lọ́hún kò jẹ́ àríyìn pẹ́. Ọlọ́run ò ní ká yín lẹ̀ báyìí o. Odò mímọ̀ náà Ọlọ́run ò ní jẹ́ ó gbẹ. ìyẹn Akramakumullah. mo ń kọ́ lára bàbá ni Allahu akbar. Ṣé ti rí nǹkan tí ń sọ? Kọ́nà kó bá foríjì bàbá Mọ̀lánà Al-Alori. Bismillahi kul huwallahu rahim kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bàbá Mọ̀lánà Mudirul Markaz. Ọlọ́run bò ní gbọ́rọ̀ lẹ́nu yín. Ẹ̀yin náà lẹ́ máa ṣe. Kò sì ní gba bẹ́ẹ̀ lọ́wọ́ yín. Albarka wala Nabi Muhammad wala li ilafi. بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعم من جوع من خوف ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون والحمد لله رب العالمين.